àwọn tóògì dáná sun ilé ẹgbẹ́ ADC lẹ́kìtì wọ́n ní nítorí Raufu Arẹgbẹṣọla ni. Arẹgbẹṣọla àti àwọn aṣáájú ẹgbẹ́ ìyẹn ADC nílẹ̀ Yorùbá ti múra pé àwọn yóò wà ní Adó Èkìtì ní ọjọ́ Ìṣẹ́gun Túsídéè ọjọ́ 21 oṣù kẹwàá yìí. Ìpalẹ̀mọ́ sì ti ń lọ rẹ́kẹrẹ́kẹ́. Ohun tí wọ́n fẹ́ wá ṣe náà ni láti fi ẹgbẹ́ wọn hàn gbogbo ayé lẹ́kìtì, kí wọ́n sì ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ náà, kí wọ́n sì fa owó àwọn olóyè ẹgbẹ́ wọn sókè kí gbogbo ayé fojú rí wọn. Nídìí èyí, yàtọ̀ sí ariwo tí àwọn ọmọ ẹgbẹ́ náà ti pa yípo ìlú àti ìkéde lóríṣiríṣi, wọ́n ti ta àtíbà ńlá síwájú ilé ẹgbẹ́ náà ládùúgbò Bàṣírí ní Adó Èkìtì níbẹ̀. Wọ́n sì ti kó àwọn ọṣẹ́ àjọ lóríṣiríṣi. Kódà wọ́n ti gbé nǹkan amóhùndún gbàmù síbẹ̀. Wọ́n ti ṣe eléyìí ní alẹ́ Monday. Bẹ́ẹ̀ ni wọ́n ń fẹ́ kí ilẹ̀ mọ́ ní kùtùkùtù òwúrọ̀, kí nǹkan bẹ̀rẹ̀ sí ró gbùdùgbùdù, kí lálà bẹ̀rẹ̀ sí lù, kí akutuku sì máa sọ ni. Àwọn èèyàn náà ti gbọ́ pé Raufu Arẹgbẹṣọla, akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ ADC fúnra ẹ̀ ló ń bọ̀. Àwọn náà sì ti ń múra láti rí i. Àmọ́ ó kù díẹ̀ kí ilẹ̀ mọ́ báyìí ní ohun tí wọn kò rò fẹ́ bà gbogbo èyí tí wọ́n ti rò tẹ́lẹ̀ jẹ́ pátápátá. Nítorí lójijì ni iná sọ nílé ẹgbẹ́ wọn. Kì í ṣe pé iná náà déédéé sọ níbẹ̀ kọ́ o. Àwọn tọ́ọ̀gì kan ni wọ́n wá sí ibi tí wọ́n ti fẹ́ ṣe ayẹyẹ náà nífẹ̀ẹ́rẹ́ yìí, tí wọ́n sì dáná sun gbogbo ibẹ̀ pátá. Bí wọ́n sì ti ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo, ẹni tó bá tó kó jáde o, ẹni tí wọ́n bá bí dáadáa kó jáde o, kò sẹ́nì kankan tó ń ṣe ADC níbí o, ẹni tá a bá rí níbí wàhálà ni o. Bẹ́ẹ̀ ni iná ń ró kẹ̀wùkẹ̀wù tí gbogbo àwọn ṣíà àti kanopi tí wọ́n ti tòjọ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí í jóná, tó ń ró tí èéfín sì bo gbogbo àdúgbò náà dàrú. Kò sẹ́ni tó lè jáde o, kò sẹ́ni tó lè pe panápaná pàápàá, nítorí ọ̀rọ̀ náà bá gbogbo èèyàn lójijì, àgàgà nígbà tí ilẹ̀ kò tíì mọ́ dáadáa. Kí ilẹ̀ tó mọ́, gbogbo ibi tí wọn yóò ti ṣèpàdé àti iwájú ilé ẹgbẹ́ àwọn ADC ó ti jóná láú. Kò sì sẹ́ni tó tètè mọ ohun tí wọn yóò ṣe. Nígbà tó di ọwọ́ ìyálẹ̀ta lásìkò tí àwọn aṣáájú ẹgbẹ́ náà ti dé pátápátá, wọ́n bẹ̀rẹ̀ sí wo ohun tó ń ṣẹlẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ sì ń tún ètò ṣe pé nígbà tí àwọn ọ̀gá àwọn bá dé, ìyẹn àwọn aṣáájú ADC fúnra wọn, wọn yóò rí ohun tó ṣẹlẹ̀, wọn yóò sì tún mọ ohun tí àwọn yóò ṣe sí i. Níbi tí wọ́n ti ń ronú báyìí, níṣe ni nǹkan míì tún ṣẹlẹ̀ o. Ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn tọ́ọ̀gì tí wọ́n wá dáná sun lẹ́nífẹ̀ẹ́rẹ́ ní òrí ni kò mọ́ ni. Àwọn náà ni wọ́n tún jáde sí gbangba o. Ni wọ́n bá bẹ̀rẹ̀ sí yìnbọn sókè gbàùgbàù tí wọ́n dé pẹ̀lú ohun ìjà gidi. Ni wọ́n bá la àwọn ọmọ ẹgbẹ́ níkùmọ̀. Àwọn tí wọ́n bá sì rí lù ní kóńdó kì í béèrè bí abájọ, eré burúkú ni. Bẹ́ẹ̀ làwọn tọ́ọ̀gì yìí kò tijú anybody. Ṣé wọn kò kúkú tiẹ̀ fi kinní kan bo ojú wọn? Kedere báyìí ni wọ́n lajú sílẹ̀. Ó kàn jẹ́ pé kò sẹ́ni tí wo ojú wọn lẹ́ẹ̀mejì ni. Ojú náà pọ́n kankan. Kò sì sí ẹni tí yóò ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé kí ló ń ṣẹlẹ̀. Tọ̀hún yóò ti mọ̀ pé àwọn aráabí náà ti gba nǹkan yó kẹ́rikẹ́ri. Àwọn aṣáájú ADC tí wọ́n ń kó ìwé ẹgbẹ́ kiri lẹ́yìn wọ́n pààyàn jù. Àwọn sì ń wo ibi tí wọn yóò lẹ ìwé mọ́ àtàwọn ohun tí wọn yóò ṣe láti há ìwé fáwọn tí wọ́n bá wá nígbà tí gìrìgìrì míì tún ṣẹlẹ̀. Ọ̀pọ̀ wọn ni kò sì lè du ìwé tí wọ́n kó dání tàbí pósítà nígbà tí wọ́n rí àfọ́kù ìgò tó ń jù fìrìfìrì. Ìgbẹ́ là á fẹ́ wé, ọkọ là wà nǹkan bẹ, èrè lẹ́lẹ́lẹ́sẹ̀ olè táwọn ará àdúgbò pélé lórí. Ọ̀rọ̀ wọ̀ l'Adó Èkìtì lọ́jọ́ táwọn aṣáájú ẹgbẹ́ ADC fẹsẹ̀fẹ́. Èyí tó tiẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ náà ká àwọn ẹgbẹ́ ADC lára ni pé wọ́n ti kọ́ lọ sọ fáwọn ọlọ́pàá nígbà tí wọ́n rí kinní náà nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí wọ́n rí bí wọ́n ti sun wọ́n nílé, tí wọ́n sì dáná sun gbogbo ohun tí wọ́n fẹ́ fi ṣe ìpàdé ẹgbẹ́ wọn. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá kò tíì dé, bẹ́ẹ̀ ni wọn kò sì ránṣẹ́ tí lálà fi tún lù tí wàhálà tún dé. Ọ̀rọ̀ náà yà wọ́n lẹ́nu pé báwo làwọn ọlọ́pàá kò ṣe ní bá àwọn dá sí irú ọ̀rọ̀ báyìí nígbà tí àwọn ti lọ sọ fún wọn tẹ́lẹ̀ rí, tí àwọn sì tún sọ ohun tó ṣẹlẹ̀ láàrin òru pẹ̀lú ilé ẹgbẹ́ àwọn tí wọ́n dáná sun. Àmọ́ kò jọ pé àwọn ọlọ́pàá rí tí wọ́n ro, tàbí kó jẹ́ pé wọn ò rò pé ọ̀rọ̀ náà ti tó nǹkan tí èèyàn yóò torí ẹ̀ máa kó kakíwọ̀ tàbí kó máa rẹ́ ìbọn lórí ìkọ́.
ó sì lè jẹ́ wọ́n ti ka kí náà sí tàwọn olóṣèlú ni pé kí ẹnìkan má yọ àwọn lẹ́nu jàre. Àmọ́ àwọn tí wọ́n wá náà kò bá ti irú ìyẹn wá. Wọ́n ròyìn pé bí ìgbà tí wọ́n ń lọ sí ojú ogun báwọn jagunjagun ti máa ń ṣe gan bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe. Wọ́n ní ọ̀rọ̀ náà le jù béèyàn ti lè fẹnu lásán sọ lọ nítorí bí wọ́n ti múra pẹ̀lú ohun ìjà ni wọ́n ń pariwo ẹni bá dúró gbé. Kò sí sẹ́ni tó lè dúró lóòótọ́ o, eré burúkú lẹ́sẹ̀ eégún tó wọlé àgbẹ̀dẹ. Kò pẹ́ tí àwọn tọ́ọ̀gì olóṣèlú náà lọ nígbà tí Raufu Arẹgbẹṣọla dé pẹ̀lú àwọn èrò tirẹ̀. Òun náà sì kó àwọn ẹ̀ṣọ́ lẹ́yìn débi pé tó bá ṣe pé àwọn tí wọ́n wá tẹ́lẹ̀ náà dúró tàbí tí wọ́n bá yọjú ni ọ̀rọ̀ náà ìbádógun àdúgbò nítorí ṣóńṣó méjì yóò fojú rinjú. Ọmọ eégún yóò pàdé ọmọ ìgúnnú, ọ̀rọ̀ náà yóò sì le díẹ̀ láàrin wọn. Ohun tó dùn Arẹ́gbẹ́ jù ni ohun tó ṣẹlẹ̀ náà. Ó ní báwo làwọn èèyàn ṣe lè ṣe irú ìyẹn. Ó ní àjẹké lánàá ọmọ kú lónìí, táwa ni kò mọ̀ pé àjẹ́ àná ló pọ̀ ọmọ yìí níjẹ. Ó ní ohun tí òun ṣẹ̀ṣẹ̀ sọ nípa àwọn olóṣèlú alátakò nìyẹn tí wọ́n ń fi ẹsẹ̀ halẹ̀ pé àbí ọjọ́ wo ni òun sì ń sọ níbi pé àwọn ẹgbẹ́ yìí kì í fẹ́ kéèyàn sọ̀rọ̀ wọn. Wọ́n kórìíra àwọn ẹgbẹ́ alátakò tó bá ń takò wọ́n, bẹ́ẹ̀ ohun tí wọ́n ń ṣe kò dáa. Ọkùnrin akọ̀wé ADC náà ní ohun tó ń ya òun lẹ́nu jù nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ l'Adó Èkìtì ni pé ìjàgbara democracy ní àwọn fi gba ìpínlẹ̀ náà láàrin 2009 sí 2010. Ìjà náà sì le gidigidi. Ó wá yàyàn lẹ́nu pé àwọn tí wọ́n bá ọ̀nà bẹ́ẹ̀ wọlé àwọn gan ni wọ́n wá ń gbógun ti democracy yìí. Ó ní ó mà ṣe o. Arẹ́gbẹ́ ní ohun tí òun ń béèrè ni pé kí ló ń bà wọ́n lẹ́rù. Òun sì ti sọ bẹ́ẹ̀ ní gbangba lóòótọ́ pé tí wọ́n bá dá ara wọn lójú kí wọ́n má sọ̀rọ̀ dìjà, kí wọ́n yéé lo tọ́ọ̀gì, kí wọ́n jẹ́ kí àwọn aráàlú mú ẹni tí wọ́n bá fẹ́ láàrin ara wọn. Ó ní ṣùgbọ́n ní báyìí ìwà yóò ti fi oníwà hàn, gbogbo ayé yóò sì ti rí irú àwọn èèyàn tí wọ́n jẹ́ pé wọn kò gbójúlé ohun méjì láti fi wíìnì ìbò ju èrú àti tọ́ọ̀gì lọ. Ó ní àbí kí la bá lọ kí la bá bọ̀ tí wọ́n ń dáná sun ilé ẹgbẹ́, kí ló dé tí wọ́n ń fi tọ́ọ̀gì lé àwọn èèyàn àwọn kiri. Ó ní àwọn agbófinró fúnra wọn wọ́n sì ti fi hàn pé àwọn kò ṣiṣẹ́ wọn lọ́nà tó bá òfin mu. Àbí kí ni ká ti gbọ́ pé ìlú táwọn ọlọ́pàá kóra jọ sí níbẹ̀ làwọn tọ́ọ̀gì ti ń ṣe bí ọlọ́ba tí wọ́n ń ba nǹkan jẹ́, tí wọ́n múra láti pa àwọn èèyàn tí àwọn ọlọ́pàá sì wà nítòsí tí wọn kò ṣe ohunkóhun. Bí Arẹ́gbẹ́ ti ń sọ ọ̀rọ̀ tó ń bí nínú yìí, bẹ́ẹ̀ náà ni igbákejì gómìnà ìpínlẹ̀ náà nígbà kan ọ̀jọ̀gbọ́n Kọ́lápọ̀ Olúṣọlá Ẹlẹ́ka. Ó ní ó ya òun lẹ́nu gan o pé irú ìpínlẹ̀ tòun ní irú eléyìí yóò ti máa ṣẹlẹ̀, torí ìpínlẹ̀ tó máa ń dúró lórí òdodo ni àfìgbà táwọn tí wọ́n wà níbẹ̀ yìí gbàjọba. Ohun tó ń ya àwọn èèyàn lẹ́nu ni pé kí ló dé tí wọn yóò gbógun ti ADC báyìí lẹ́kìtì nígbà tó jẹ́ àwọn èèyàn ti fẹnu kùn wọ́n tẹ́lẹ̀ pé àwọn alágbára ìpínlẹ̀ náà kan múra láti wọ inú ẹgbẹ́ wọn. Àwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú àdúgbò náà sọ ṣá o, wọ́n ní ohun tí àwọn ń wí gan nìyẹn pé nígbà tí Rotimi Amechi gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ ti lè dárúkọ pé òun àti Káyọ̀dé Fáyẹmí tí í ṣe gómìnà Èkìtì tẹ́lẹ̀ làwọn jọ dá ẹgbẹ́ alátakò Tinubu sílẹ̀. Àfi kí wọ́n máa fi hàn gbogbo ayé báyìí pé kò sí ADC lẹ́kìtì o, torí bí wọ́n bá fi lè ríbi jókòó níbẹ̀ àwọn èèyàn Tinubu yóò padà sọ fún un pé Èkìtì ní ilé ADC nílẹ̀ Yorùbá àti pé Fáyẹmí ló ṣe alátìlẹyìn fún wọn. Bẹ́ẹ̀ ni gómìnà Bíọ́dún Oyèbánjí náà gbọ́dọ̀ fi hàn àwọn èèyàn pé òun kò sọmọ anybody o àfọmọ aṣíwájú nìkan, pé kò sí àyè fún ADC lẹ́kìtì, pé ohun tó fa wàhálà fún àwọn Arẹ́gbẹ́ pẹ̀lú àwọn èèyàn ẹ̀ nìyẹn. Àwọn ọlọ́pàá ti sọ̀rọ̀ ṣá o, wọ́n ní àwọn ti gbé ìwádìí gidi dìde, ìyẹn investigation. Wọ́n ní àwọn máa ṣèwádìí ọ̀rọ̀ náà fínífíní. Ó kàn jẹ́ pé kò sẹ́ni tó mọ ibi tí irú ìwádìí báyìí yóò forí sọ ni o. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí ẹgbẹ́ ADC lẹ́kìtì lọ́jọ́ òní tí í ṣe ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2025 fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú etí gbọ́ eléyìí o.